mọ̀ nípa ohun tí ìràwọ̀ yẹn sọ nípa health ẹ gangan lọ́jọ́ tòní àti irú àwọn oúnjẹ tó jẹ́ èèwọ̀ fún ẹ lọ́jọ́ tòní, ọ̀nà tó sì lè fi gbà prevent health issue lọ́jọ́ tòní tí ń ṣe ọjọ́ Wednesday August 26 ọdún 2026 ìta wà nínú èyí. Ẹ̀yin tẹ́ wò mí ẹ bá ń share fídíò yẹn pin kó jẹ́ òun láti àǹfààní fọ́pọ̀ èèyàn, kẹ́sì má gbàgbé láti follow wa látàrí pé ojoojúmọ́ là ń post irúfẹ́ fídíò báyìí fún olú ọmọ aráyé. Oníràwọ̀ iná tó kanra yan Harry stabil láàrin March 21 sí April 20. Àwọn nǹkan tó jọmọ́ bíi òtútù bákan tàbára ríro tàbẹ́sẹ̀ ríro ó lè fẹ́ wáyé lọ́jọ́ tòní. Púpọ̀ ní sì lè ní poor blood flow lọ́jọ́ tòní, kẹ́kí sára púpọ̀. Ẹ lè jẹ àwọn nǹkan tó jọmọ́ bíi ẹja bóyá bíi salad pẹ̀lú àwọn nǹkan tó jọmọ́ bíi nuts ẹ lè jẹ lọ́jọ́ tòní bóyá bí ẹ̀pà bí nǹkan kan, ṣùgbọ́n jìnnà sáwọn nǹkan tó jọmọ́ soft drink excess sugar. Bẹ́ẹ̀ sì ni ẹ gbọ́dọ̀ jókòó fún ìgbà pípẹ́ àbí dúró fún ìgbà pípẹ́ láì tiẹ̀ mí rárá kí lè má bàa fẹsẹ̀ ríro. Kẹ́sì rí dájú pé ẹ wo àwọn nǹkan tó ṣe pé wà comfortable ságọ́ ara yín tó ṣe pé kò ní fún ara yín pinpin lọ́jọ́ tòní. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Joint pain tàbí weak bone lè fẹ́ wáyé lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan bí ara jíjájẹ lè fẹ́ wáyé lọ́jọ́ tòní. Ẹ jẹ àwọn nǹkan tó jọmọ́ calcium food lọ́jọ́ tòní á ràn yín lọ́wọ́. Example ẹ̀ ni àwọn nǹkan tó dàbí àwọn ẹja panla àti àwọn nǹkan tó dàbí vegetable. Bẹ́ẹ̀ sì ni ọsàn náà pẹ̀lú lọ́jọ́ tòní. Bákan náà ẹ jìnnà sí gbogbo nǹkan tó jọmọ́ flour jíjẹ, iyọ̀ jíjẹ, ṣúgà jíjẹ ju bó ṣe yẹ lọ. Kẹ́kí sára ẹ sì lè dúró nú ọ̀rùn fún bíi 15 minutes lówùúrọ̀ kùtùkùtù ẹ kẹ́ fi gba vitamin D sára, eré máa ràn yín lọ́wọ́ dáadáa. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Lọ́jọ́ tòní ó lè tètè máa rẹ púpọ̀ nù yín tẹ́ bá tiẹ̀ wá ń ṣiṣẹ́ ó lè dàbí ìgbà pé ó tètè rẹ̀ yín. Ẹ rí dájú pé ẹ jìnnà sí nǹkan tó jọmọ́ bí ọtí tàbí kẹ́ àwọn nǹkan tó dàbí òróró púpọ̀ ju bó ṣe yẹ lọ ẹ jìnnà sí. Bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan tó bá dàbí magí púpọ̀ ju iyọ̀ púpọ̀ ju ẹ má jẹ púpọ̀ lọ́jọ́ tòní. Bákan náà ẹ ṣe exercise dáadáa lọ́jọ́ tòní kára yín lè nà. Oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22. Púpọ̀ nù yín lọ́jọ́ tòní bí toilet infection, jẹ̀díjẹ̀dí, ìgbẹ́ gbuuru ó lè wáyé lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ ṣe oúnjẹ jẹ lọ́jọ́ tòní. Ẹ jẹ bí nǹkan bí ọ̀fadà, plantain, ẹ̀wà, vegetable pẹ̀lú breadfruit ẹ lè jẹ àwọn oúnjẹ yẹn lọ́jọ́ tòní. Àwọn yẹn máa ràn yín lọ́wọ́, ṣùgbọ́n àwọn oúnjẹ tó yẹ kẹ́ jìnnà sí pátápátá ẹ ṣàṣàyàn oúnjẹ. Ẹ má jẹ oúnjẹ anyhow lọ́jọ́ tòní. Oúnjẹ tó bá ti dàbí ìgbà pé ẹ mọ bó ṣe pilẹ̀ ẹ má jẹ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni omi náà, bẹ́ẹ̀ sì ni kẹ́ jìnnà sí ọtí líle ní mímu, kẹ́ maintain good hygiene lọ́jọ́ tòní dára. Oníràwọ̀ iná tó gbóná Leo tàbí láàrin July 23 sí August 22. Ẹ bá ṣàti mọ mi dáadáa lọ́jọ́ sí tòní kò ní fi bẹ́ẹ̀ sí wàhálà, kò ní sí ìdààmú. Bí nǹkan bí lower back pain ló kọ́ lè ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá ń jẹun àwọn nǹkan tó dàbí magí ò gbọ́dọ̀ pọ̀jù, iyọ̀ ò gbọ́dọ̀ pọ̀jù nínú oúnjẹ. Bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan tó dàbí soda àbí nǹkan tó dàbí ẹran màálù kò fi bẹ́ẹ̀ bá ẹ̀ tí yín mu dáadáa lọ́jọ́ tòní. Kẹ́ kí sára púpọ̀ ẹ ṣáà ti mọ mi dáadáa lọ́jọ́ tòní lè máa ràn yín lọ́wọ́. Oníràwọ̀ ìpè funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Inú rírun tàbí kára máa ròyìn tàbí kẹ̀kẹ́ fẹ́ máa yàgbẹ́ gbuuru. Bẹ́ẹ̀ sì ni àwọn ayé lè fẹ́ máa kọ àwọn oúnjẹ kọ̀ọ̀kan lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé kí sára ẹ jẹ àwọn nǹkan tó jọmọ́ bíi pọ́pọ̀ èyí máa ràn yín lọ́wọ́. Ẹ lè jẹ ráìsì, ẹ lè jẹ ẹ̀fọ́ èyí máa ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní. Ṣùgbọ́n àwọn nǹkan tó jọmọ́ bíi fast food àbá àwọn nǹkan tó ṣe é pé ẹ̀mọ́ bọ́ tiẹ̀ ṣe pilẹ̀ rárá tàbí kẹ́ àwọn nǹkan tó dàbí ata púpọ̀ jù kò dára kò bá ẹ̀ tí yín mu dáadáa lọ́jọ́ tòní. Ṣùgbọ́n mú mi dáadáa ilé máa ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 23 sí October 22. Púpọ̀ nù yín lè experience upper back pain. Àyà yín dẹ̀ lè máa raise gidi gan lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni àyà yín lè fẹ́ máa dàbí ìgbà pé ó ń ṣe kẹ́rẹ́kẹ́rẹ́ bákan lọ́jọ́ sí tòní. Àwọn oúnjẹ tó dára láti jẹ tó máa ran bọ́ọ̀dì yín lọ́wọ́ lè ní ẹ̀gúsí, ẹ̀dẹ̀ jẹ protein dáadáa bí àwọn ẹja, ẹran, ẹyin gbogbo ẹ̀ jẹ dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ẹ mú nǹkan bí ọsàn ó máa ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ẹ wá jìnnà sáwọn nǹkan tó dàbí nǹkan tó bá ti lóòró jù tàbí nǹkan díndín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni energy drink ẹ jìnnà sí pátápátá lọ́jọ́ tòní. Kẹ́ ṣe exercise dáadáa. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Àwọn nǹkan tó jọmọ́ bíi inú rírun tàbí ọ̀sà ó lè wáyé lọ́jọ́ tòní. Heartburn lè wáyé lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ mọ mi dáadáa lọ́jọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì ni ẹ jẹ àwọn nǹkan tó lómi dáadáa bíi watermelon, cucumber, ògì tàbí àwọn nǹkan tó ṣe é pé jẹ́ light food lọ́jọ́ tòní á ràn yín lọ́wọ́. Ẹ rí dájú pé ẹ jẹ oúnjẹ tó heavy jù tẹ́ bá ti fẹ́ sùn kó má bàa affect yín lọ́jọ́ tòní. Ẹ sì jìnnà sí àwọn nǹkan tó dàbí stress púpọ̀ ju bó ṣe yẹ lọ tàbí argument ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Bí ikọ́, bí kàtá, bí sínsín ó lè wáyé lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ẹ lè ní restlessness lọ́jọ́ tòní bákan. Bẹ́ẹ̀ sì ni ọwọ́ lè fẹ́ máa ròyìn tàbí kí apá máa ròyìn bákan lọ́jọ́ tòní. Ẹ kíyèsára àwọn oúnjẹ tó dára láti jẹ bí ọbẹ̀ yọ̀, bí ewédú, bí ilá, bí àpọ̀n ẹ lè jẹ lọ́jọ́ tòní. Bí ẹ̀wà, kárọ̀tì, ráìsì àti ọsàn ẹ lè máa nǹkan yẹn lọ́jọ́ tòní ó máa ràn yín lọ́wọ́. Wá àwọn nǹkan tó yẹ kẹ́ jìnnà sí pátápátá energy drink àbí tí coffee bá ti pọ̀ jù. Bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan tó dàbí flour kò dára kẹ́ jẹ lọ́jọ́ tòní. Eléyìí ran health yín lọ́wọ́ rárá lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé exercise dáadáa. Exercise yìí ló máa ràn yín lọ́wọ́ púpọ̀ lọ́jọ́ tòní. Kẹ́ sì máa take break lẹ́yìn tẹ́ bá ti stress ara yín pàápàá tẹ́ ti lọ ọwọ́ yín púpọ̀. Oníràwọ̀ erùpẹ̀lẹ̀ eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ẹ ní láti kíyèsí ara tẹ́ bá rojú àwòjú. Ó ṣeéṣe kí ọ̀hún yín fẹ́ dàbí ìgbà kó fẹ́ máa ha. Bákan náà sì rí tẹ́ bá jẹun àjẹkì ju bó ṣe yẹ lọ. Ó ṣeéṣe kí nǹkan fẹ́ há sí yín lọ́nà fún kẹ́ kíyèsí ara lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ẹ má tọrùn kọ̀dọ̀rọ̀ sẹ́gbẹ̀ẹ́ kan ju bó ṣe yẹ lọ. Ẹ sì kíyèsí ara eyín lè má dùn yín bákan lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsí ara
àwọn oúnjẹ tó máa ràn yín lọ́wọ́ náà ni bí warm water, bẹ́ẹ̀ sì ni kí ẹ rí dájú pé ẹ jẹ bí ìgbá, kárọ̀tì, sweet potato, àwọn yẹn máa ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní. Ṣùgbọ́n àwọn nǹkan tó bá dàbí nǹkan tó ṣe é pé ó ti lóòró ju bó ṣe yẹ lọ kò bá yín lára mu rárá lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni soft drink kò gbọdọ̀ pọ̀ jù, àwọn nǹkan tó dẹ̀ tutù bí ice water kò gbọdọ̀ pọ̀ jù lọ́jọ́ tòní, ṣúgà náà ò gbọdọ̀ pọ̀ jù lọ́jọ́ tòní. Ẹ má rush oúnjẹ rárá lọ́jọ́ tòní o, kẹ́ kíyèsára. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbìnú, Aquarius, tàbí láàrin January 20 sí February 18. Orí fífọ́ lè wáyé lọ́jọ́ tòní fọ́pọ̀lọpọ̀, pàápàá tẹ́ bá stress ọpọlọ yín ju bó ṣe yẹ lọ, ó lè dàbí ìgbà pẹ́ fi bẹ́ẹ̀ ní clarity tó lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ojú lè máa dùn yín bákan lọ́jọ́ tòní, pàápàá tẹ́ bá wà lórí ọ̀kadà ẹ wí dájú pé ẹ wọ glass kí yẹ̀pẹ̀ má dédé gbọ̀n sọ́ta yín lójú. Bẹ́ẹ̀ sì ni ojú lè fẹ́ ní bí nǹkan bí bóyá pimples ni, bóyá bí acne ni tó lè affect ojú. Ẹ kíyèsára lọ́jọ́ tòní. Bákan náà sì ẹ kíyèsára tí wàhálà bá pọ̀ jù ó lè fa ibà sí yín lára. Bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà síbi tẹ́fọ̀n sì lè jẹ yín kó má bàa fa ibà sí yín lára lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ kíyèsára àwọn oúnjẹ yìí ló dára. Vegetable ó dára púpọ̀ láti jẹ lọ́jọ́ tòní. Apple, banana, ọ̀gẹ̀dẹ̀, walnut, àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn dára púpọ̀ láti jẹ lọ́jọ́ tòní. Kẹ́sì mú mi dáadáa púpọ̀ ló dára. Ẹ jìnnà sí nǹkan tó dàbí ata tó bá pọ̀ jù, alcohol, ọtí tó bá pọ̀ jù, bẹ́ẹ̀ sì ni iyọ̀ tàbí ṣúgà tó bá ti pọ̀ jù. Ẹ kíyèsára pẹ̀lú ẹ̀ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé mú mi dáadáa ó máa ràn yín lọ́wọ́. Oníràwọ̀ mi tí kì í rú Pisces, tàbí láàrin February 19 sí March 20. Ọjọ́ tòní nǹkan tó jọmọ́ kí ẹ má lè rórun sùn dáadáa lè fẹ́ máa wáyé lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ try bẹ́ẹ̀ sì yín láti rórun sùn dáadáa. Bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà sí àwọn nǹkan tó bá dàbí stress púpọ̀ ju bó ṣe yẹ lọ, torí nǹkan kékeré má dàbí ìgbà pẹ́ di stress ara yín gan lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni àìsàn lè tètè wọlé sọ́ta yín lára lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé kí sára kẹ́ take care ara yín dáadáa lọ́jọ́ tòní. Àwọn nǹkan tó dára láti jẹ, gbogbo nǹkan tó jọmọ́ bí ẹran ni, gbogbo nǹkan tó jọmọ́ protein ni, vegetable ni, pàápàá bí ewúro dára láti jẹ lọ́jọ́ tòní. Watermelon náà dára láti mú lọ́jọ́ tòní. àwọn nǹkan tó bá dàbí oúnjẹ tó ti tutù ju bó ṣe yẹ lọ kò fi fẹ́ bá ẹ̀ tún yín mu lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ẹ gbọ́dọ̀ mọtí ju bó ṣe yẹ lọ. Bẹ́ẹ̀ sì ni ẹ gbọ́dọ̀ jẹ oúnjẹ tó wà heavy ju bó ṣe yẹ lọ ṣáájú kẹ́ tó sùn. Ẹ wá rí dájú pé ẹ try láti sùn dáadáa lọ́jọ́ tòní. Sísun oorun yẹn máa restore health yín lọ́jọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí ẹ má gbàgbé pé Ọlọ́run Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.